أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يا أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكر الله والله خير ماكر ومكر الله والله خير ماكر ومكر الله والله خير ماكر اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم akí Ọlọ́run ọba fi fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ tí a dú ìyìn àti gbogbo ìta ṣe fún Ọlọ́run àti Ànábì náà kí Ọlọ́run ọba kan wá ṣàì bá wa tẹ́wọ́ gbà akí gbogbo wa ní gbogbo ibi tí a bá wà pé kí Ọlọ́run ọba kan ṣàì kún wa kọ́lọ́run ọba kó ṣe dáadáa fún wa orí ajẹ́njẹ́ tán Ọlọ́run ọba mọ́ṣáì ṣe fún wa gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn òde Ọlọ́run ọba yóò jẹ́ kẹ́kẹ́rẹ́ oko délé àwọn tó sì wà nílé náà Ọlọ́run ọba yóò bá wa dì wọ́n mú Ọlọ́run ọba yóò pa ọkàn gbogbo wa pọ̀ sí ojú kan náà Ọlọ́run kò ní bà nǹkan kan ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ orí ìkànnì yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà à ń gbìyànjú láti pé ká jẹ́ kí àwọn tí wọ́n bá sí nítòsí tàbí tán sì wà nítòsí tó ń sì mọ nǹkan kan tí ń lọ nípa ìlú Ògbómọ̀ṣọ́ láti pé kí a mọ̀ táwọn jí lórí rẹ̀ a sì mọ̀ sọ kíní kan ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà pé kí á dákun tí a bá fẹ́ kí kíní kí ẹ̀mí rẹ̀ kí ó gùn láti pé kí gbogbo wa ká lè bá àjọmọ́ jẹ gbádùn rẹ̀ kí àwọn tán ń kún wa lọ́wọ́ lílọ láti máa pín ká èèyàn àwọn YouTube kí ó lè bá yá wọn lára láti lè máa ṣe ní gbogbo ìgbà a ó bá wa gbìyànjú láti pé gbogbo ẹni tọ́lọ́run bá ti ní kí ó ti jẹ́ pé ó ti wà pẹ̀lú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ gbìyànjú kẹ́ máa bá wa like kẹ́ máa bá wa make comment kẹ́ sì máa bá wa share rẹ̀ àwọn tọ́lọ́run bá ní wọ́n ṣẹ̀ṣẹ̀ join wa ni wọ́n dákun kí wọ́n bá wa tẹ subscribe ká lè tan notification bell yẹn tí ó bá ti wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ a ó máa rí gbogbo ìtẹ́lẹ̀ tá à ń sọ yìí ń bẹ́nu mọ́jẹ̀mú ìrìn àjò gbogbo ẹni tó máa ń ṣe content ni tí o bá ti lè ṣe pẹ̀lú wọn báyìí kò sì lè polongo rẹ̀ síwájú screen tí wọ́n bá ti rí pé ìwọ gan náà bá polongo rẹ̀ síta a máa nira díẹ̀ láti pé kí wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ dẹ̀ ni wọ́n ní tó kí ó last tẹ́ pé ó ní life span tó bá ti jẹ́ tó bá ti wọ́n tètè máa gbé kúrò òtítí tó bá ti rí pé wọ́n bá ń like wọ́n bá ń share wọ́n máa jẹ́ kẹ́mi rẹ̀ kó máa gùn nínú àwọn archive yẹn tó jẹ́ pé yóò máa wúlò lọ́jọ́ iwájú náà kó má jẹ́ pé fáwà ó dàbí jẹ́ ìgàn náà nínú nǹkan ní ti ẹlòmíì lè ti rántí nígbà tó ń tọ́ bá ti wá rántí rẹ̀ pé bó ní kí ní ṣe fẹ́ ṣe báyìí bó ló ṣe fẹ́ rí ìlẹ́sìn tí ọkàn rí ni pé àwọn rántí pé mo wo fídíò kan gbà kan báyìí wọ́n sọ nǹkan báyìí nípa rẹ̀ kódà bó ṣe pé ìyẹn ni abájọ ń jà láàrin ara ẹni ká ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ irọ́ ni mo rántí fídíò yẹn kódà ẹ jẹ́ ká lọ rí wo bí báyìí a ó bá fídíò yẹn pàdé so pé tán bá ti wá wò so archive ló jẹ́ fún wa fún nǹkan pamọ́ fún àtìmí àti ẹ̀yin pàtàkì jùlọ fún àwọn tí Ọlọ́run bá ti ní kí wọ́n ti subscribe tán bá ti wà pẹ̀lú wa Ọlọ́run bá yóò kún gbogbo wa Ọlọ́run bá kò ní dà wá láàmú ṣe rí kinní kan tí mo fẹ́ kí a lọ rí mọ̀ pẹ̀lú kí ó tó di pé mo gbàgbé bàbá wa kábíyèsí Orúmọgẹ̀gẹ̀ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land ọmọ wọn ó ṣe graduation ní Amẹ́ríkà so àwọn náà lè wà níbẹ̀ láti pé kí wọ́n lọ rí ṣe ayẹyẹ ìkàwé gboyè ti ọmọ wọn Ọlọ́run bá yóò wọlá abésúnjẹ́ òun yóò bá wa ṣe ní ọmọ alálùbáríkà fún àwọn gangan nínú ìdílé wọn àti fún ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Ọlọ́run bá tí ó kún wọn lọ́wọ́ tí ó sì tì wọ́n lẹ́yìn tí ọmọ yẹn tó fi wá parí tó parí nígbà tó sì fi parí distinction ló fi parí rẹ̀ tí ó pé kò wọ́pọ̀ torí níjọ́ kan mò ń wo fídíò lára àwọn kan mìíràn máa ń wò lórí kíní ìfi condemn onítọ̀hún kódà mi ò ní fẹ́ dákọ̀ rẹ̀ torí ọmọ ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wípé ṣerú ẹni báyìí ẹ ká lè bá nǹkan báyìí lọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n mọ̀ fi ọmọ rẹ̀ hàn wá mo ní fídíò yẹn lọ́wọ́ mi ń bẹ lórí fóònù mi wọ́n fi ọmọ rẹ̀ hàn wá tó yẹ pé nínú garden inú family house rẹ̀ tẹ̀ bá rí bó ti ṣe ń ṣe ẹ sì mọ̀ wọ́n pé ó ti wà nínú kòlóòsì ni ọmọ tó yẹ pé wọ́n kọ́ tí wọ́n sì náwó lé lórí tó yẹ pé gbogbo nǹkan tó ṣe ní ìlú òkèèrè ó ti lọ rí ṣe gbogbo ẹ̀ ibi tó padà já sí fún un adúpẹ́ fọ́lọ́run ọba pé Ọlọ́run ṣe ti bàbá wa bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ wọn náà pátápátá Ọlọ́run ọba yóò jẹ́ kí wọ́n yàn kan yanjú gbogbo ẹ̀kọ́ wọn náà Ọlọ́run ọba kò ní jẹ́ kí àwọn ọmọ kan fi wọ́n sílẹ̀ sáyé lọ àwọn ni wọ́n fi wọ́n sáyé lọ
pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọmọ tí àwọn yẹn náà bá bí bàbá ó bá wa tọ́ wọn tó ń sì bá wa ṣe graduation fáwọn náà kó tó rí pé ọmọ pé kí àwọn náà pẹ́yìn dà gbogbo táwọn èyí tó bá ní gbogbo ẹ̀ náà la bá ní ká jẹ̀ mọ́ra wọn àwọn ọmọ wọn kan bíi 50 years or 60 years tá a fẹ́ fi kún ọjọ́ orí bàbá ẹ máa wò pé ṣé léyìn adúrú eléyìn àwọn èèyàn náà sàn live 100 120 130 140 so ká dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú life wọn náà Ọlọ́run ò ní ṣe ọjọ́ orí wọn ní ọjọ́ orí bó ṣe ń lọ bẹ́ẹ̀ lára náà ń gbó sí i Ọlọ́run mọ̀ ṣe ni pé bọ́jú orí wọn ṣe ń pọ̀ sí i Ọlọ́run ọba yóò mọ̀ ṣe wọ́n ní ọ̀dọ́ fún ìlú torí pé kí egun àtàláfíà ara kàti àníyàn dáadáa tí wọ́n ní fún ìlú Ògbómọ̀ṣọ́ kò lè bà wá sí ìmúṣẹ. A kí yín pé ẹ kú ìnáwó náà lórí ọmọ náà Ọlọ́run ọba yóò ṣe ọmọ náà ní alálùbáríkà gbogbo àwọn tí wọ́n sì kí bàbá wa náà wípé lórí ìnáwó lórí ọmọ wọn náà àti pé bá wọn yọ lórí graduation náà Ọlọ́run ọba irú oore báyìí Ọlọ́run ọba yóò jẹ́ kí àwọn ọmọ rí bá ara wa ṣe akíra wa gidi gan Ọlọ́run ọba yóò bá dúpẹ́ fún gbogbo yín èmi gan náà on behalf of myself and this platform àti inú ìdílé tèmi náà èmi náà kí n pé bàbá ẹ kú oríire náà Ọlọ́run ọba yóò jẹ́ kó bá yín kalẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim. So ibi tí mo wá ń lọ lónìí lórí ọ̀rọ̀ yìí ni pé mo ṣe ìwé mo sọ fún yín pé mo ti ṣe ìwé lọ́jọ́ tó ti pẹ́ tó yẹ pé ìwé tí mo ṣe yìí láti pé kí a fi wá àlàáfíà sí ìlú Ògbómọ̀ṣọ́ mo sọ fún yín pé ìwé yẹn pọ̀ but àwọn èyí tí mo kọ́kọ́ ṣe tó yẹ pé nǹkan tó yẹ pé bíi 24 pages ni àwọn tọ́lọ̀ ní kí wọ́n pè mí mo dúpẹ́ fọ́lọ́run lọ́dọ̀ Ọlọ́run ọba pé Ọlọ́run ọba kò jẹ́ kí n jẹ́ òpùrọ́ ẹ̀dá mo ṣe béèrè lọ́wọ́ mi náà lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe ń bí mí iná ni mò ń fún wọn láti pé kí kán lọ rí ìka kán wọn fún mi ní èsì nǹkan tí wọ́n bá jáde a rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó yẹ pé wọ́n kà jáde wọ́n sì lù mí ní ọ̀gọ̀ ẹnu kódà àwọn míì wọ́n fún wa ní àwọn ìmọ̀ràn tí ó péye gidi gan lórí bá a ṣe lè ṣe tó yẹ pé yóò fi kẹsẹ̀ járí pé yàtọ̀ sí ìta ṣe lórí fídíò tó yẹ pé yóò fi jẹ́ pé tí yóò lè jẹ́ pé a ṣe lórí ìwé tí ó máa wà nínú library ni kódà tí ó wà ní káàkiri gbogbo bá ṣe lọ́ǹchì ẹ̀ tó yẹ pé gbogbo ẹni tọ́jọ́ mú Ògbómọ̀ṣọ́ àti ẹni tọ́jọ́ Yorùbá tí wọ́n lè mọ rí pé a sọ nǹkan kan nípa ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ nípa nǹkan tá a fẹ́ mọ ṣáàfù tí kò yé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí wọ́n rò pé bóyá Ògbómọ̀ṣọ́ là ń sọ̀rọ̀ ọba tí wọ́n mọ̀ pé gbogbo nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ mọ́ gbogbo àwa Yorùbá pátápátá ni kí Ọlọ́run bá kó fi àwa Yorùbá pátápátá kó fi wá ní àyàbalẹ̀ ẹ má fojú wípé à ń fa wàhálà pẹ̀lú Yunusa ìpọ́dọ̀ Ògbómọ̀ṣọ́ ni rárá iná tí wọ́n ń dá tó bá délẹ̀ tán kò mọ́ ní ti Yorùbá ẹ wo kò mọ́ ti Ògbómọ̀ṣọ́ nìkan ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Ìbàdàn nípa alágbáyá ní ó lọ gọ́vnọ̀ tàmọ̀dù kan ní ó lọ sí gọ́vnọ̀ ẹ wo series àwọn ọ̀rọ̀ tí ń jáde káàkiri nílùú Ìbàdàn àwọn kan sọ pé àwọn ilé ìlọ́lọ́ ṣe mítìn pẹ̀lú àwọn lágbájá àwọn ilé ìlọ́lọ́ ṣe mítìn pẹ̀lú àwọn tàmọ̀dù àwọn ẹlòmíì ti gbé ẹ̀sìn sórí kankan lójú ayé wọ́n mọ̀ fi hàn wá pé àìsẹ̀lẹ̀ yàmẹ̀yà nǹkan kan náà là ń ṣe bọ̀tà níyàn wọn kò dáa síbẹ̀síbẹ̀ wọ́n ń bẹ̀rù náà àwọn tó yẹ pé wọ́n ti fọ̀rọ̀ lú iná lọ wọ́n tí wọ́n sọ pé rárá o àwọn Ògbómọ̀ṣọ́ àwọn ò dá sí torí pé ọwọ́ ti wọ́wọ́ ọ̀rọ̀ tí ò tó báyìí wọ́n ti máa gbé kárí tí wọ́n máa ṣe lọ ní series lórí tẹlifíṣàn wọn àti lórí rédíò wọn a gbọ́dọ̀ wádìí kínní a gbọ́dọ̀ wádìílẹ̀ ni a tọ̀pá bọnú wò ní ìtọ́ba wà ní a gbọ́dọ̀ mú jáde kí ló mú tó yẹ pé tòsítòsí ní ìlú àárín Ògbómọ̀ṣọ́ sí Ìbàdàn tí wọ́n fi lè ṣerú rẹ̀ torí pé ọwọ́ ti wọ́wọ́ ni ẹ mọ̀ sí jẹ́ kó yà yín lẹ́nu pé à ń sọ̀rọ̀ pé ọwọ́ mo sọ fún yín pé mo jẹ́ nìkan tí mo gbé mọ̀ strive láti pé kí n mọ àwọn nǹkan tí mi ò bá mọ̀ láti pé kí n kọ́ ẹ̀kọ́ lórí nǹkan tí mi ò bá mọ̀ so most times mo máa wò mí dáadáa online omi dẹ̀ ní màá jókòó máa wò lórí television Ọlọ́run wá ní kí n wọ opportune láti pé kí n wo fíìmù kan láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí mo ti kọ́kọ́ wo páàtì kan rí páàtì yẹn nígbà tí mo ọjọ́ rẹ̀ pẹ́ ṣùgbọ́n mi ò fọkàn sí wípé mo tún lè ṣèṣì kọsẹ̀ bá ní sátidé tó kọjá yìí à ń pè fíìmù yẹn fíìmù India ni à ń pè fíìmù yẹn ní Raid RAID wọ́n ṣe ní part 1 and 2 part 2 lọ́lọ́ ní kí ó parí sí nígbà tí mo ń wo fíìmù yìí ó dùn mọ́ mi pé tí wọ́n máa ti ń wo àwọn fíìmù tó bá ṣe bíi mafias báyìí mo máa draw attention àwọn family mi màá dẹ̀ mọ́ sọ fún mi pé ẹ̀yin náà wò nǹkan báyìí ẹ̀yin náà wò nǹkan báyìí léyìí tó bá jẹ́ pé tó máa ṣe lójú ọ̀sán ẹ̀yin náà wò nǹkan báyìí ṣe bẹ́ẹ̀ náà rí nǹkan báyìí ṣe bẹ́ẹ̀ náà rí nǹkan báyìí ara nǹkan táwọn wí pẹ̀lú nǹkan báyìí ni màá mọ máwọn examples oríṣiríṣi wa mo wá ń sọ nígbà tá a jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó mi mo ní sọ rántí fíìmù yìí nígbà tá a fi wọ́n gbà kan mú ni ẹ̀ kò tí ì yẹ nígbà náà ni so tí tó fẹ́ yẹ sí nìsín mo wá ń fi àkàwé fíìmù yẹn
mò ń fi ń wé tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ó sì ń bẹ nínú àwọn kankan tí mo ti sọ fáwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wa wípé tẹ́ bá fẹ́ wo nǹkan tí ń ṣẹlẹ̀ pẹ̀lú wa pẹ̀lú Yunusa nílùú Ògbómọ̀ṣọ́, ẹ lo fíìmù kan báyìí tí wọ́n ń pè ní Skull. Tẹ́ bá lo fíìmù tí wọ́n ń pè ní Skull, ọmọ aláìlẹ́nì kankan ni tí àwọn kan gbé wá tán fẹ́ sọ di nǹkan. Nígbà tó sọ di nǹkan tán, nígbà tó débẹ̀ tán, ó gbàgbára ní gbogbo àwọn tán mú débẹ̀ tó fi lọ rí iṣẹ́ tó síbẹ̀ apá àwọn ọ̀ka mọ́. Kí ló fi yàtọ̀ sí ìta sọ nípa ti ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ bó ti ṣe rí nìyẹn? Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú inú réètì yẹn? Ẹni ìlú tí gbogbo ìlú fẹ́ràn, tó pé aláàánú wa ni, oníkíní wa ni, ó bẹ̀rẹ̀ sí máa fi ọlá gbá wọn lójú. Ọ̀nà wo ló fi ń fi ọlá gbá wọn lójú? Àkọ́kọ́, ọjọ́ nìkan tó yáwọ́ tó náwó síbi tó náwó sọ̀hún fún gbogbo àwọn èèyàn, ṣùgbọ́n gbogbo wọn mọ̀ túmọ̀ owó tí ń ná nígbà tí fi ń ná owó yẹn. Ó ná síbi, ó ná sọ̀hún, gẹ́gẹ́ bí àwọn táǹjọ ń ṣe ní ìsìtájọ wa nílùú Ògbómọ̀ṣọ́ ní nǹkan tá ń rí tí wọ́n ná sọ̀tún tí wọ́n ná tó sì, tí gbogbo wa tá ò lè tí ì mọ ìtumọ̀, tàbí pé tọ́pọ̀lọpọ̀ ni wa ti mọ ìtumọ̀ kí ló fa owó tí wọ́n ná lásìkò ìgbà náà. Àwọn gan náà fúnra wọn ti mọ̀ nígbà wọn ti ṣe tán, ọwọ́ ti bọ̀ lọ́wọ́ wọn, torí pé gbogbo eré tí ẹ̀dá ṣáláyè ìní wọn ti sá. Bẹ́ẹ̀ náà ni ti fíìmù rape movie yìí, wọ́n ṣe débi pé ó ń tà, ó ń rà, gbogbo ibi tí ìjọba gbé ti lè fi ọwọ́ òfin fi mú wọn, pàtàkì jùlọ ní owó pé táàkì ní lórí nǹkan báyìí, ó ń fi orúkọ gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní fi ra property, ní fi ralẹ̀, ní fi ralé, ní fi gbogbo gold ìlú, gbogbo nǹkan tó jẹ́ pé nǹkan àlùmọ́ọ́nù inú ìlú yóò ti náwó lé lórí, yóò pa àwọn kan náà fẹ́ wá rà láti gbogbo míì, òun ni ó sì rà. Tó bá yá yóò fẹ́ àwọn obìnrin, mo ti fẹ́ gbogbo tó máa fẹ́ ni màá ṣe fún ẹ, kó tó ká tó yọ tó bá ti lè súnmọ́ wọn, yóò fún kọ́ńtrátì pé ìwọ ni mo ra kíní fún. Nígbà tó bá tó nǹkan bíjọ́ mélòó kan, wọ́n bá gbọ́ kóbìnrin yẹn commit suicide. Kí ló ń ṣẹlẹ̀? òun lọ́lọ́rí pa wọ́n. Dọ́kúmẹ́ǹtì gíní ẹ̀dẹ̀ ní ọwọ́ tiẹ̀ lọ́wà, òun ni ó continue láti lọ rí mọ́ sí change of ownership àti gbogbo rẹ̀. Owó ìjọba náà ní fi ń nálé àwọn èèyàn lórí, wọ́n fi ní owó àbú làbú fi ń ṣàbúlálejò. Bí arákùnrin ṣe bẹ̀rẹ̀ sí mọ́ ṣe ni at the end of the day, ẹni tí ń try láti mọ wádìí rẹ̀ kálẹ̀ káàkiri, wọ́n ṣe ń suspend ẹ̀ lónìí, wọ́n suspend ẹ̀ lọ́la, wọ́n suspend mi, wọ́n ń gbé mi ni. Bọ́n ṣe ń suspend rẹ̀ bó bá ti lọ, ìgbà tí ó dé stage kan, wọ́n bá ní ká suspend ẹ̀ pátápátá. Wọ́n suspend rẹ̀ ó fẹ́ tó nǹkan bí 73 times. Ìgbà wọ́n padà lọ suspend ẹ̀, ó jẹ́ the right time. Ìgbà tí ó mú ẹni tí wọ́n padà lọ rí mú wípé kó lọ rí jókòó, kó lọ rí gba ipò rẹ̀, ó ṣe ní ṣe ẹni tó gọ̀. Òun wá dẹni tí wọ́n ń kọ ilé yìí lábẹ́nu, ó kọ ní ìwà tó fi lè lọ rí jókòó tọkùnrin tọ̀hún, tó fi dàbí òṣìṣẹ́ ọkùnrin tọ̀hún. Gbogbo àṣírí ibi tí property onítọ̀hún wà, wọ́n bẹ̀rẹ̀ sí máa rí gbogbo rẹ̀. Kí ni mo fẹ́ fà jáde ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ sí wa látẹ̀yìnwá. Àwọn kan dẹrálẹ̀ pẹ̀lú àwọn tá à ń jọ ń ṣe. Nígbà tá a dẹrálẹ̀, gbogbo tá a fẹ́ rìn, ìrìn àjò tá a fẹ́ rìn pátápátá tá a máa ti ń sọ ni wọ́n ti lọ rí mọ́ báwọn tí ọjọ́ olówó rí wọn. Nǹkan báyìí náà mọ̀ tún pláàni báwọn fẹ́ ṣe, but in tó fà tí wọ́n fi mọ́ rí wá ṣe gbámú lórí nǹkan báyìí tán fi mọ́ rí ṣe lásìkò ìgbà náà ni pé àwa yóò lówó lọ́wọ́, ṣùgbọ́n a ní Ọlọ́run ọba. Torí tó bá rí pé a bá lówó lọ́wọ́ ni a ò bá ti jọ ná fúnra wa tí ọba ti tán lórí rẹ̀. Ó sì dá mi lójú wípé ẹnìkan ni ọba rẹ̀, torí pé olódodo àti òfin nígbà tí wọ́n bá pàdé, oníṣẹ́ ẹbí àtowó rẹ̀ àwọn lókù tí ìyà ó jẹ. À ń kàn sọ fún gbogbo àwọn tó bá wà lábẹ́ ọ̀rọ̀ Yunusa bọ́n ṣe wà nísìn kan lọ rí mọ̀ pé irọ́ ni wọ́n gbá mú. Àwọn náà sì mọ̀, ẹni tí kíní ẹ̀ náà ṣẹlẹ̀ sí, òun náà sì mọ̀ pé irọ́ lòun gbá mú. Ẹ jẹ́ ká ti ibi ìṣàlẹ̀, ẹ jẹ́ ká fi ṣàkíyèsí ogun. Kí la fẹ́ fà jáde? Wọ́n ní Yunusa ọmọ Ògbómọ̀ṣọ́ ní ìyá ẹ̀, ìyá rẹ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Gbogbo nǹkan tán mú jáde, ilé Ajílùgbà náà ti bí ìyá àgbàlagbà kan kú nílé Ajílùgbà. Wọ́n bẹ́ àwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́ gbé sórí social media. Ìyá Yunusa ti kú, ìyá ìmámù wa kú, kódà wọ́n ti lọ rí kírun sí wọn lára, wọ́n ti lọ ṣe kí wọn ò tí ì sin ìyá. Táà ti ń rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó jẹ́ fámílì ìyá yẹn tán ti jáde, tán ti ń debunk ẹ̀ ìpè Yunusa òkè bí ìyá rẹ̀ kan kìí sọmọ nulẹ̀ àwọn. Àmọ́ torí pé kó wọ́n bá dàbí kíní kan, àwọn gan náà mọ̀, wọ́n sáré sá fún publicity kíní yẹn, wọ́n sáré kọ́ọ̀tì ara wọn. Tẹ́ bá lọ rí wo fídíò, tẹ́ bá lọ rí wo àwọn fọ́tò bí tó gbé ti kírun sí ẹ̀yìn la, tẹ́ bá lọ rí wo ní platform wọn, gbogbo wọn ti yọ gbogbo platform yẹn, wọ́n ti yọ kúrò lórí platform wọn torí nǹkan tán fi ṣe headline yẹn. Ó ti jẹ́ nǹkan tó ti trigger àwọn èèyàn pé ẹ tún wà lọ́wọ́ wípọ́ ọmọ yóò ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Wọ́n tó yẹ káwọn ọmọ inú ilé tọ̀hún náà
débi pé ní tó mú wọn bẹ̀rẹ̀ sí máa sọ kíní yẹn kalẹ̀ torí pé a ti sọ pé tá a bá tún ti rí kíní yẹn ìyẹn la fẹ́ lò against wọn ẹ mọ́ sọ pé bá expo èèyàn gbọ́dọ̀ mọ̀ sọrú nǹkan báyìí láti pé kán mọ̀ wípé kán mọ̀ rò pé bọ́yẹ̀ yẹn gọ̀ lórí nǹkan tẹ́ ń ṣe àwọn afẹ́rù àwọn publication yẹn làwa fẹ́ kójọ fún wọn tẹ́ pé nígbà tá a bá mú kọ publication yẹn jáde ìyẹn gangan lèèyàn fẹ́ lò against wọn lórí pé ṣe rántí nǹkan báyìí tẹ́ sọ ẹ̀yin lẹ sọ pé kíní ẹ̀yin lọ sọ pé kíní ìlà fẹ́ mọ́ lò láàrin wọn kí ló mú wọn ní ìsìn ebi nǹkan táwọn arí làwọn sọ jáde nǹkan tá a rí là ń sọ jáde ṣùgbọ́n nígbà tí wọ́n bá mọ̀nà wọn sì fẹ́ dìbọn gẹ̀ ńkọ́ kí ni wọ́n fẹ́ ṣe olórí burúkú ni bàbá yìí òkúrò àgbàlagbà blọ́gà àfínní kìnìkan àfínní ètò ọmọ bá kálẹ̀ káàkiri ni intan wí ni pé láti ìgbà tá a ti jáde tá a ti sọ fún wa pé lágbájá yìí báyìí ni làkàṣègbè báyìí ni kí ló fà á tẹ̀ fi lè jáde kí ẹ sọ pé ìwọ ọkùnrin yìí irọ́ ló ń pa lórí fídíò tá a ṣe kàn yìí tó fà á tá a fi ti ṣe mí lé lórí àrètí pé àwọn ẹlòmíì wọ́n challenge wa pé jẹ́ kájọ pàdé ní radio station àbí ní television station kan a fẹ́ lọ rí debunk nǹkan tí arákùnrin yìí wí wípé àwọn tó ti ń jẹ ìmáàmù bọ̀ tó ti ń jẹ ìmáàmù bọ̀ yìí irọ́ ló pa àbáwọn ìdílé tó ń jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n sọ pé irọ́ la pa àbí wọ́n sọ pé bí wọ́n ti ṣe tó bí mo ti ṣe pé wọ́n ṣe ń jẹ nì àbí wọ́n sọ pé irọ́ ni torí afẹ́lẹ́yìn ṣe ẹ̀rí fún gbogbo àwọn èèyàn wa ní Ògbómọ̀ṣọ́ àti ní agbègbè rẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ ẹ lọ rí tó kíní ẹ̀wò mo sọ fún pé tó bá nídìí ìwé yìí màá fún un kọ́ lọ rí ìyẹ̀wò kó wá wò wípé ṣé wọ́n ń to kíní yìí dáa níbo náà ti gbé ti ṣì tẹ̀ náà ti ṣì tò ibi tí wọ́n gbé ti ṣì tò àwọn àmọ́ ìbíra wa léèrè pé kí ló fà á tó fi lè rí bẹ́ẹ̀ in tó bá fà á tó fi lè rí bẹ́ẹ̀ in tó bá fi lè mú tó bá fi lè yẹ tí ò bá fi lè rí bó ṣe rí bí ṣe ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́lómi ta lè bi léèrè ju àwọn tó bá jẹ́ àwọn tó ń ṣe àkóso wọ́n ṣe ṣe ọ̀rọ̀ imam ní ìlú Ògbómọ̀ṣọ́ àwọn gangan ni àwọn tí a ó pè tí a ó lè bá wí ipé bó lè ti ṣe. kí ni nǹkan tí mo fẹ́ fà jáde níbẹ̀ ni pé tó fi di sìn kò tí ì sí ìdílé kan nísìn láti inú ilé àwọn ilé ìmáàmù nísìn tó ti dìbọ́ǹkẹ̀ wípé lọ́ba níkà òpùrọ́ ni ẹ́ ń tó sọ yìí àwọn bàbá wa wọn ò bá lágbáyà ṣe tàmọ̀dù náà bá ṣe àwọn ọmọ ilé ọba àti dákọ̀ gbogbo ilé náà a ò tí ì rí kankan nínú àwọn ọmọ ilé ọba kí wọ́n jáde nínú publication kankan kí wọ́n jáde ní ìsìnká pé lọ́ba níkà ń tó sọ yìí àwọn dìbọ́ǹkẹ̀ irọ́ ló ń pa kò rí bẹ́ẹ̀ ńlẹ́ ló fi mú wa ká fi dúpẹ́ fọ́dọ̀ Ọlọ́run ọba èmi sọ kíní kan fún yín ìmọ̀láwò ní parọ́ fún yín torí a ò lè mọ́ fi ọjọ́ orí wa ká mọ́ fi búra àwọn tán mọ́ ṣe ń bẹ o àmì mi yìí o Ọlọ́run ò ṣe àdámọ́ tèmi pé màá mọ́ búra lórí irọ́ mo dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú àdámọ́ tọ́lọ́run bá ṣe fún mi ò lè búra lórí ibọ́ mò ń sì mọ́ gégùn fúnra mi if care is not taken today is if full care should be even be taken if not taken I want that care full care should be taken today is Tuesday àti ọjọ́ Wednesday bẹ́ẹ̀ bá tẹ́ bá fi mọ wo fídíò yìí yóò ti mọ bọ́ sí Wednesday àbíkọ́ kẹ́lòmíì gẹ́gẹ́ mọ̀ wọ́n Thursday tó bá jẹ́ pé tọ́jọ́ Thursday lọ́lọ́run bá tó ní kẹ́ wo fídíò yìí ẹ tètè mọ̀ pé àwọn èèyàn kẹ́ mọ̀ béèrè pé báwo ni o lọ́ba níkà ti gégùn fúnra ẹ̀ nínú one of the program tó ṣe wípé tóun bá parọ́ mọ́ lágbájá àbí tóun bá ṣe kíní kan kó wọn mọ́ dìgbà báyìí torí èmi mọ̀ wípé pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀mí tèmi yóò gùn láti rí ìparí bí inú sòó ṣe lọ àti bí láti rí àwọn ìdàgbàsókè nínú iṣẹ́ tí kábíyèsí fẹ́ ṣe nílùú Ògbómọ̀ṣọ́ tí ó sojú wa táwọn ló fi sọ fún wọn pé àwa ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́ àwa wà náà tó dúró ti ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run sì ní kó sojú wa bọ́ọ̀lù ti ṣe ṣẹ́nu àti gbogbo àwọn tó dúró ti wà lórí òdodo ọjọ́ mọ Ògbómọ̀ṣọ́ ni ọjọ́ mọ olúbomi ni tó dúró ti òdodo Ọlọ́run wọlá bóun ṣe ń jẹ́ òun Ọlọ́run bá kò ní fi ẹ̀yin náà lẹ̀ gbogbo ẹni tó wà lẹ́yìn odi Ọlọ́run bá yóò jẹ́ kó èrò èkó kẹ́kọ̀ọ́ délé kí la fẹ́ fà jáde fún wa níbi ni pé àwọn kan wá ń sọ fún wa n tó lè mú tí mo fi débi ọ̀rọ̀ òwe yẹn nìyẹn wípé nǹkan tẹ̀yìn Ògbómọ̀ṣọ́ ń ṣe ó dàbẹ́ ni pé àwọn onímọ̀ sí nílùú yín táwọn onímọ̀ bá wà nílùú yín ni kò yẹ kó dìwò yìí bẹ́ẹ̀ bá sì kọ́ àwọn òǹkàwé ò sí nílùú yín táwọn òǹkàwé bá wà nílùú yín ni kò yẹ kó lè dìgbà báyìí tí bẹ́ẹ̀ bá sì kọ́ àwọn amòfin ò sí nílùú yín táwọn amòfin bá wà nílùú yín ni kò yẹ kó lè dé báyìí wàláì mo fi Ọlọ́run bá tí mo ń sin mo fi búra fún yín wípé àwọn gbogbo ẹni tẹ́ ẹ rí tẹ́ rò pé bóyá àníyàn gbogbo wọn pátápátá ni wọ́n ti rà gbogbo wọn pátápátá ṣe rí àwa tí a ò ní secretary nìkan ní nǹkan tá à ń fi kún nǹkan most especially mi Zubairu Muhammed Taofeek one man gang one man riot ni mo fi ń pariwo tá à ń fi ń bábọ̀ tó fi dòye ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn tọ́lọ́run bá fún mi lórí ìrìn àjò yìí àtàwọn olólùfẹ́ mi tá a fi dìwò yìí ìfẹ́ làwọn èèyàn fi ń dúró tì mí lórí nǹkan tó wà yìí
kìí ṣe pé àjọsọ àbí àjọṣe lọ́ba níkà lọ́ọ̀rí sọ̀rọ̀ yìí ibi tó bá bá dé àwọn àbí tá à ń dúró díẹ̀ lọ́ba níkà mo sì sọ̀rọ̀ báyìí fún yín mo ní kẹ́ lọ́ọ̀rí sọ jáde ẹ̀sìn tó sọ kò sí níbẹ̀ one man gang ni one man riot ni mò ń bá lọ so kí ni nǹkan tó fẹ́ fà jáde fún yín ni pé níbẹ̀ mo ti mọ̀ pé Ọlọ́run bá ló dúró tì mí wọ́n ní owó wọ́n ní agbára wọ́n ní ipò wọ́n ní oògùn wọ́n láwọn aláàfáà kò sí nǹkan tẹ́ pé èèyàn bá kó jọ in all ramification kò sí èyí tẹ́rí tí wọn ò ní wọ́n dẹ̀ ní offices fún lọ́tọ̀ nítorí pé àwọn kálukú ní gbogbo àwọn offices yẹn náà fi ń gbowó mo fi Ọlọ́run bá mo fi búra fún yín mo fi Ọlọ́run bá tí mo ń sìn mo fi búra fún yín tí ẹ má àwọn àgbàlagbà nínú àwọn àfáà àtẹ̀yẹ tó wà nílùú Ògbómọ̀ṣọ́ yìí ìjọ tí mo bá fẹ́ tó àṣírí gbogbo wọn lẹ́yìn ìgbà tá a bá sọ lórí fídíò báyìí mo mọ̀ pé inú òbí àwọn tó bá fẹ́ bí màá fẹ́ kọ́ pé kábíyèsí ọmọ wà lórí ìjókòó l'Ógbómọ̀ṣọ́ màá mọ̀ sọ pé lágbájá báyìí nígbà tán fi ṣe báyìí ọlọ́gba palliative lọ́dọ̀ Yunusa làkàṣègbè báyìí ọkọ̀ lẹ́tà sí Yunusa ọlọ́fẹ́ kọ́ mọ́sálásí oníkọ́bọ̀ béèrè iye báyìí lọ́dọ̀ Alhaji Monsuru ó tún ní kọ́bọ̀ béèrè àǹkan káàkiri lọ́dọ̀ àwọn èèyàn pé tó fi lówó tó fi sí kínní àwọn tí mò ń wí fún ilẹ̀ mo ṣe ń ka yìí àwọn tó wáyé pé tó bá dójú kábíyèsí báyìí wọ́n máa ń gbọ̀n báyìí tó yẹ pé tí gbogbo wọn tẹ bá rí wọn báyìí kì í ṣe pé wọ́n ń gbọ̀n ti bẹ̀rù wọ́n ń gbọ̀n ti ìdúró ti kábíyèsí àfi bàbá wa yìí náà àfi kínní tí wọ́n bá ní kí wọ́n kí gbogbo wọn kan ṣe wáàsí wọ́n mọ̀ ṣe wáàsí débi pé kábíyèsí ó sì fẹ́ lè gbé gbogbo tó wà lára wọn báyìí tán gbé fún wọn pé wáàsí lélẹ́yìí òdodo ọ̀rọ̀ lé lórí pé a fi ń dúdú tọ́lọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo wọn ló sì tún padà lọ sọ́dọ̀ Alhaji Monsuru tó sì tún gba owó lọ́wọ́ Alhaji Monsuru wọ́n jiyàn o ni mo rí sọ wípé màá fẹ́ kí bàbá kọ́ wà lórí ìjókòó kí wọ́n lọ sí ibi tí a mọ̀ ní ààyè àṣẹ fún wa nílùú Ògbómọ̀ṣọ́ tí ń jẹ́ ilẹ̀ ìdí ìsàlẹ̀ general wọ́n lọ rí ṣàdùwàlà wọ́n mọ̀ búra wọ́n mọ̀ fàlùkùránì búra wọ́n mọ̀ fi àwọn ìdílé wọn àti ìgbésí ayé ara wọ́n mọ̀ fi gégùn wípé nǹkan tí lọ́ba ní kàn wí irọ́ ló ń pa èmi náà sì mọ̀ fi gégùn fúnra mi pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí òdodo ni ara nǹkan tó yẹ ká dìwò yìí lórí ìrìn àjò yìí nìyí tí kìí ṣe nǹkan míì gbogbo àwọn èyí náà wọ́n tó ẹsẹ̀ wọn á rápálá wọ́n á fẹ́ wò pé tán bá tẹ̀ fẹ́ yan kánsẹ́lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ó yẹ kí ti tàwọn wà ńbẹ̀ tán bá tẹ̀ fẹ́ yan sẹ́kẹ́tìrì kìnnìkan nílùú Ògbómọ̀ṣọ́ ó yẹ kí ti tàwọn wà ńbẹ̀ àwọn yìí náà ń pláǹtì àwọn èèyàn kálẹ̀ káàkiri nínú àwọn tó fẹ́ bá kábíyèsí ṣe láfi sọ pé kí bàbá wa Orúmọgẹ̀gẹ̀ kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àfáà Ògbómọ̀ṣọ́ gbogbo ẹnu mo fi wí o come out for me èmi ò pé kẹ́ mọ́ jáde sí mi ẹ jáde sí mi lórí àwọn ọmọ tẹ́ ẹ mọ̀ ọ́n kán mọ́ bú mi tàbí kẹ́gẹ́ fúnra ara yín kẹ́kẹ́ wọn ò kúkú lé anybody láti gbọ́n sọ̀rọ̀ lórí YouTube àbí láti mọ̀ sọ̀rọ̀ lórí any social media ẹ jáde kẹ́ ẹ mọ̀ sọ pé lọ́ba níkà òun ṣe ń bá wa wí báyìí náà irọ́ rẹ ti pọ̀ jù kí ni nǹkan tá a ṣe fún ọ nǹkan báyìí ìwọ gan ṣe bá fún ọ ní nǹkan báyìí ìwọ gan ṣe bọ́ gba nǹkan báyìí nígbà tí wọ́n náà lọ gba nǹkan báyìí nígbà tó wá délẹ̀ tán ọwọ́ adé nìsín ọwọ́ afẹ́ mọ ilé wa lórí mo fẹ́ kí gbogbo yín kẹ́ ṣerú rẹ̀ fún mi láti fi ojú òdodo hàn káàkiri láàrin mi pẹ̀lú yín gbogbo yín ta lérò pé bóyá àbáyé níbi dáadáa àbáyé níbi àìdá ni òfin ẹ̀sìn ìsìláàmù gan téèyàn fi ṣe àgbépọ̀ láàrin ara ẹni síra ni ẹ ti jìgbà rẹ̀ láàrin ara yín síra yín gan ẹ ti jìgbà rẹ̀ àmánà láàrin yín pẹ̀lú olólùfẹ́ yín síra yín nílùú ẹ jìgbà rẹ̀ àmánà yín láàrin yín pẹ̀lú mùsùlùmí sí mùsùlùmí nítòsí ni lọ́nà jíjìn ni ẹ ti jìgbà rẹ̀ àwọn òṣì fún yín wẹ́lẹ́ láàrin ara yín síra yín bẹ́ẹ̀ ṣe ń rẹ̀yàn sórí social media kọ́lọ̀ rèé mọ́ bú ara yín tẹ́ẹ̀ tó jọ ń kọ́ra wọn sáwọn ọmọ kan táwọn gbogbo wọn náà pé lágbájá ẹ kọlù ẹ máa fi nǹkan báyìí bú ẹ máa fi nǹkan báyìí ṣe ẹ̀yẹ rẹ̀ ẹ máa fi nǹkan tó yẹ pé lára yín náà ni nínú àwọn tó ń pè láwọn àáfàá ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ń kọlù ara wọn lábẹ́nú ẹ wá fẹ́ mọ purọ́ ọkàn mẹ́rin ọ̀kan pé àwọn kan tó wà lọ́nà jíjìn náà ń kọ́ra wọn èyí tẹ́ ń ṣe fúnra yín nílùú Ògbómọ̀ṣọ́ sókò burú jù yín lọ gbogbo yín wá ń sáré pé ẹ fẹ́ mọ gba àwọ́ọ̀dù kan mọ gbé àwọ́ọ̀dù kan mọ gbélé léjì kábàáyì pé gbogbo inú ilé lẹ fẹ́ fi to plákà ṣé tẹ́ bá tó gbogbo nǹkan tẹ́ fẹ́ tò kalẹ̀ sínú ilé ṣe rò pé gbogbo rẹ̀ gbogbo pléètì tẹ́ fẹ́ mọ tò kalẹ̀ káàkiri tẹ́ ẹ bá kú ṣé wọ́n fi bò yín mọ́lẹ̀ ni lára yín náà láti rí àfa Abdulhakeem pẹ̀lú gbogbo bí arákùnrin ṣe jẹ́ ọ̀dọ́ tó táwọn èèyàn retí pé ẹ̀mí rẹ̀ ogun nínú ẹ̀sìn yóò ṣe nǹkan ọmọ lọ láàrin wa nígbà tí àfa Abdulhakeem lọ láàrin wa sílẹ̀yìn kò kọ́ gbogbo ẹ̀yìn yòókù náà lọ́gbọ́n wípé gbogbo nǹkan tá a ní ìta kójọ ẹ̀ láyọ̀ ń fa òní kò sí kankan tó lè bá wa wọnú sàárè ẹwùrú mọ́sálásí tí àfa Abdulhakeem tó kọ́lẹ̀ kò gba owó kankan lọ́dọ̀ àwọn kò gba owó kankan lọ́dọ̀ olówó ìlú Ògbómọ̀ṣọ́ kò gbà lọ́dọ̀ sẹ́nẹ́tọ̀ kankan nílùú Ògbómọ̀ṣọ́ kò sì gbà lọ́dọ̀ sẹ́nẹ́tọ̀ kankan níbàdàn kò gbà lọ́dọ̀ House of Rep kódà orúkọ rẹ̀ ti jẹ́ ọmọ akálà kì í sí pàwọn náà fún lówó tó fi ń ṣọlá rẹ̀ tó fi ṣe gbogbo rẹ̀ tó yẹ pé kò sẹ́ni tó débẹ̀ tó ní sọ pé tọ̀ ajé kù kalẹ̀ ìwọ Ọlọ́run àṣẹbí ìlàjẹ jókòó sí kí nìkan tó padà já sí ṣebi ló fi sílẹ̀ yìí
a ó ní a ó lò gbogbo tó kójọ yàtọ̀ sí tọ́jú orí rẹ̀ kí sọ́jú orí ni mò ń wò wípé ńgbà tó kó kinní yẹn jọ tó fi dìwò yìí gbogbo rẹ̀ ọmọ ọdún 10 tó fi lọ tó fi padà fi gbogbo rẹ̀ lẹ̀ nígbà tó tún lọ tán òun kọ gbogbo tó fi gbogbo ayé ìgbésí ayé rẹ̀ ṣe táyé fi lè mọ ọmọ nìsín kò ṣeé sin síbẹ̀ wọ́n mọ̀ lórí sin síta ni kí ni nǹkan tẹ̀wọ̀n ń bá kálẹ̀ káàkiri tẹ́wàá dé tẹ́wàá mọ́ sọ fún pé ẹ̀yin ṣe ti kábíyèsí kí ni Ọlọ́run bá wí nípa àwọn alábòsí torí Ọlọ́run kí ni Ọlọ́run bá wí nípa àwọn alábòsí torí Ọlọ́run láàrin ara wa síra wa so n tó fà tí mo fi try láti pé kí n analyze kí ni tó ṣe pé kí n mọ tẹnu mọ́ kí ni pé alágbẹ̀dẹ mi ti ń luni lójú kan náà ó ní tó fẹ́ mú jáde níbẹ̀ o wàláì alágbẹ̀dẹ mi tẹ rí ti ń luni lójú kan náà ó ní tó fẹ́ mú jáde níbẹ̀ mò ń challenge gbogbo àwọn tó bá já àfà tó bá wà nílùú Ògbómọ̀ṣọ́ tó bá dá wọn lójú wípé lórí ọ̀rọ̀ tá à ń bá wọn nílùú Ògbómọ̀ṣọ́ yìí láàrin wọn pẹ̀lú Ọlọ́run ọba wọn àwọn òṣàbòsí pẹ̀lú ìlú àwọn òṣàbòsí pẹ̀lú ara wọn síra wọn sínú ìlú ẹ pé kí wọ́n jáde kí wọ́n mọ gégùn fúnra wọn ṣé kóòtù là ń retí mò ń sọ fún gbogbo wa ní gbogbo àmú ní ṣé kóòtù là ń retí a ó gba ìdájọ́ ní kóòtù torí tá a bá gba ìdájọ́ ní kóòtù àwa lápadà borí ìlú Ògbómọ̀ṣọ́ ní ó borí kò ṣe ní borí ṣé wọ́n sọ pé kábíyèsí kọ́ ló ní mọ́sálásí mọ́ ni àbí ṣé Yunus sọ pé ààfin kọ́ ni wọ́n ti fòun jẹ ni àbí ṣé orúkọ rẹ̀ ti jẹ́ Yunus wà tó wá sọ pé bóyá ọmọ inú ilé ayélujára lòun àbí ṣé Yunus fẹ́ sọ pé òun ò bú kábíyèsí ni ṣé Yunus fẹ́ sọ pé òun ò bú gbogbo àwọn olóyè ìlú ni bẹ́ẹ̀ èmi gan fún ara mi ṣé Yunus fẹ́ sọ pé òun yẹ̀yẹ́ mi sọ pé òun ò bú mi ni sọfẹ́ sọ pé àwọn ọ̀ràn yẹn lọ sínú ilé mi kọ́ má ṣe pé òun gangan directly àwọn tó ń dáwó rẹ̀ lẹ́ni ìsìn òun náà láàmú fi kọ́ lọ́rùn ọ̀rọ̀ tiẹ̀ ló bí ta fi kọ́ lọ́rùn àwọn tó ń lọ rẹ ṣe AI lórí mi ṣé ẹ rò pé mo gọ̀ ni ẹ rò pé mo gbàgbé ni wọ́n ti kọ́ èmi náà lọ́gbọ́n pé má dára rẹ láàmú lórí wọn jẹ́ kán tún máa bú ọkọ lè bá máa fi kún èyí tó wà nílẹ̀ ilé mi náà fi dákẹ́ but níjọ́ mo ti lè gbọ́ voice note pé wọ́n rán àwọn káwọn máa ṣe nǹkan táwọn ń ṣe ni àwọn tó sì rán wọn náà bá mo dún wájú wọn pé ẹ̀rí páwọn ọmọ yìí ń bú mi ni ẹ̀rí pé nǹkan ìgbà táwọn náà ti fi ẹnu ara wọn sọ pẹ̀lẹ́rìí nínú wípé that is the price you have to pay for what is on ground ní voice note nínú call gan mo ní nílẹ̀ mo ní ohun yẹn nílẹ̀ lọ́wọ́ mi pé price tí mo fẹ́ gbà náà nù láti pé kán mọ bully mi so gbogbo àwọn ẹ̀tọ́ ń ṣe gbogbo ẹ̀tọ́ ń bú mi lórí YouTube yẹn gánà mo kí pé ẹ kú náwó torí pé nígbà tí a ń pẹ̀lẹ̀ sí mọ́ check YouTube mi tá a bẹ̀rẹ̀ sí mọ́ o láti pé kán lè fortify rẹ̀ kán lè bá wà pé àwọn wo ló wà against mi àwọn wo ló wà ní kíní bó ní kíní àwọn content mi wà sí nǹkan kan tí wọ́n ṣe sovereign lórí gbogbo ẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ sí mọ́ wò wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ discover pé àwọn eégún kan yìí náà tán ń bú mi ní wọn ò sì ní nǹkan mi torí pé wọn ò tí answer question tí mo ti mọ̀ béèrè wọn ò dẹ̀ tí make a contribution torí pé tí fídíò bá ti jáde wọn ò ní make contribution pé ok nígbà tí ẹ sọ pé báyìí ni kí ló fà tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ wọn ò lè ṣe yún pé èébú ni wọ́n ń bú so even àwọn òyìnbó gan ti mọ̀ yín lópùrọ́ àwọn òyìnbó ti mọ̀ yín lẹ́ni ibi wọ́n ti mọ̀ yín léyìn rádaràda so kò lè jẹ́ kó lè dà mí láàmú lórí nǹkan tí mo sọ pẹ̀lú yín so kí ni nǹkan tí mo fẹ́ fà jáde ni pé mo lérò wípé nǹkan tá a lè ṣe ní sùúrù ni àmọ́ lọ́wọ́ ọba lọ́mọ bí ṣe máa tó nǹkan rẹ̀ ìtumọ̀ ni pé èmi àti Animashaun ńlá ti tọwọ́ bọ ìwé kẹ́rí pé mo mọ̀ tẹnu mọ́ wípé a ti tọwọ́ bọ ìwé wípé a ò ní fi agbára yọ Yunusa òfin láti yọ Yunusa tó tọ́wọ́ pa agbára la bá fẹ́ fi yọ Yunusa ni ṣé a ò ní ti yọ èèyàn mélòó làwọn èèyàn tó fẹ́ kó wá láti wọ́n fẹ́ kó wá pẹ̀lú àwọn tó bá wà nínú ìlú kó tó pariwo pé wọ́n pé kán mọ́ ọ̀bọ̀ ṣé nǹkan ò ní ti yan lára rẹ̀ kódà òun gan fúnra kódà kó ṣe pé àwọn ọlọ́pàá náà bá wá tọ́jú pé bá fẹ́ gbà rẹ̀ níbi tí nǹkan bá gbé ti ṣẹlẹ̀ ṣé nǹkan ò ní ti yan àmọ́ torí pé a ti tọwọ́ bọ ìwé wípé ẹnìkan kò ní fi agbára yọ Yunusa a ó fi òfin ńlá fi yọ Yunusa ń ló bí kíní ìwé ìkótó di pé ńgbà náà torí pé a ò fẹ́ fi nǹkan tó jọmọ́ bí agbára ká fi yọ ìwé yìí níjọ́ tí ọ̀kan nínú àwọn ọlọ́pàá tí wọ́n ní kí n fáwọn ní kíni nǹkan tí àwọn proof tí mo ní láti pé lórí nǹkan tí ń lọ mo bá sọ fún ẹ pé wọ́n rẹ́ wá jẹ nílùú ni tá máa rẹ́ yín jẹ nílùú kíni nǹkan tó ní láti lè fi hàn wá láti lè fi ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ wípé wọ́n rẹ́ yín jẹ nílùú ni mo ní òkè tó bá pé ìyẹn lẹ bá fẹ́ wò èmi ni màá fi hàn yín wọ́n bá ní òkè náà bá fún mi léèyàn kan ẹni tán fún mi yẹn náà bá sọ fún mi pé gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ kí n máa sọ fún un mo ní kò sí problem mo láti sọ fún un kí nìkan tó ní bàbá tẹ bá lákọọ́lẹ̀ ẹ̀kọ́ wa tẹ bá sì lákọọ́lẹ̀ ṣé àwọn pè yín kẹ́ máa kọ́ kẹ́ máa sọ nǹkan tí ń ṣẹlẹ̀ lọ fún wa tẹ bá sọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lọ fún wa
ìtọ́kàn kù tí a ó ṣe lórí rẹ̀ a ó mọ̀ bá yín kọ́ kalẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin gan fúnra ara yín tó bá jẹ́ pé ẹ ò bá nílé kọ́ ìtọ́ wà lẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin gangan fúnra ara yín tó bá jẹ́ pé ẹ ò bá nílé kọ́ abánà ewu làbùrọ̀ mọ́ lè kọ́ èmi gan fúnra ara mi ìwọ̀nba ni bá tẹ̀ ní àwòká ìwé bíi pé ká mọ̀ lè gbára wálẹ̀ ní ọjọ́ òṣòro kọ́ni tí nǹkan bá délẹ̀ so nídìí èyí ẹ jẹ́ kí n fi kíní hàn yín gẹ́gẹ́ bó ti ṣe rí mo bá mú odidi ìwé yìí mo bá gbé fún wọn nígbà tí màá gbé ìwé yìí fún wọn òun ni first batch of ìwé tí màá fún wọn nígbà tí màá gbé ìwé yìí fún wọn nígbà tán bẹ̀rẹ̀ sí mọ́ wò nígbà tán bẹ̀rẹ̀ sí mọ́ ká tán dẹ̀ ráwọn publication tó ń jáde látara gbogbo rẹ̀ they were shocked wípé so gbogbo orú nǹkan báyìí ni mo ní lọ ibẹ̀ ni ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ sí mọ́ wáyé pé tó bá fẹ́ ṣe báyìí báyìí ni ẹ ṣe tó bá fẹ́ ṣe báyìí báyìí ni ẹ ṣe àtìgbà náà àwọn proof tó bá ti ní oníkọ́ mọ́ fi ṣe presentation rẹ̀ tó bá ti ní proof rẹ̀ tó bá fẹ́ fi ṣe presentation rẹ̀ ẹni tó bá fẹ́ sọ pé òun bá fẹ́ ṣẹjọ́ pẹ̀lú rẹ̀ presentation ní ọ̀rọ̀ rẹ̀ mọ́ defend pẹ̀lú lọ́ọ̀yà rẹ̀ lọ́ọ̀yà tiẹ̀ náà padà kọ́kọ́ mọ́ bí léèrè pé ìwé la rí tó kọ jáde àbí ọ̀rọ̀ tá a gbọ́ tó sọ jáde ní kí ni nǹkan tẹ́ fẹ́ challenge lórí rẹ̀ afẹ́kẹ́ challenge ẹ̀ mọ́ afẹ́kẹ́ wo kíní kan ní nǹkan bíi September 2024 àti September 29th 2024 àwọn ọjọ́ méjèèjì yìí àwọn kan lọ lè ṣe ìwé kan jáde nígbà tí wọ́n lọ lè ṣe ìwé ìjáde wọ́n lọ sílé pépà ni wọ́n lọ sínú orí wọ́n lè sórí Tribune wọ́n ètò lọ sórí Guardian láti pé wọ́n fẹ́ fi mislead ìlú àti gbogbo àgbáyé lórí ọ̀rọ̀ Yunusa wípé bí ìgbà tó ti pé bàbá kábíyèsí ọlọ́run ọba mọ̀mọ́ kù sùúrù ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ ìyà ní ayé táwọn rí ìyà tí máa ń jẹ láyé kó tó lọ sọ́run ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí máa gbé kíní sí ẹnu ọ̀nà bàbá kábíyèsí wọ́n bẹ̀rẹ̀ sí máa bú bàbá kábíyèsí pé bàbá kábíyèsí ni ọ̀dá lórí nǹkan tí wọ́n ń ṣe wọ́n ti ń bá bọ̀ tipẹ́ ọjọ́ òní bàbá dé táìdé we are talking of September lẹ́yìn ìgbà tán ti kọ́kọ́ pé ẹjọ́ léyìí tí wọ́n ń fà tán pé wọ́n ṣe kíní tán pé kábíyèsí lẹ́jọ́ yìí lọ sí court September wọ́n tún wá lọ sórí publication lórí paper ní Tribune àti Guardian wọ́n lọ rí sanwó lé wọn lórí kí nìkan tán lọ rí ṣe wọ́n lọ rí sọ̀rọ̀ ní lórí wípé kábíyèsí ń ló ń gbìyànjú láti kọ́ fẹ́ yọ Yunusa wọ́n tẹ gbogbo òwe tí mo ti kọ́kọ́ kọ síwájú wọ́n tẹ mọ́lẹ̀ ẹni tó wá tọ́ ẹ pé wọ́n ṣe agbátẹrù fake news yẹn tí wọ́n gbé jáde ní ìjọ náà lọ́hùn òun náà ni Akíntóyè tí wọ́n lò láti pé kán fi gbé kíní jáde kèé tún wá ṣe pòun nìkan láti Akíntóyè Abdulsalam Ọlá òun ni wọ́n lò láti lè fi gbé nǹkan tí wọ́n gbé jáde yẹn láti fi gbé jáde nínú Tribune àti Guardian nígbà náà kíní yẹn lọ fà débi pé tó fi jẹ́ pé bàbá yìí ti ń jẹ́ Murik tóun náà bẹ̀rẹ̀ sí máa sọ gbogbo tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa ta ìbọn yìnbọn ṣe gbogbo ẹ̀ lórí rẹ̀ bọ̀ kí nìkan tá a fẹ́ fà jáde ni pé láàrin ìgbà náà ìlàrí tí bàbá wa Al-Imam Sheikh Abdul-Lateef Bello tó yẹ pé àwọn ni wọ́n jẹ́ overall chairman fún OMC àti àwọn fún that is Ògbómọ̀ṣọ́ Muslim Affairs àwọn àti àwọn Ògbómọ̀ṣọ́ Muslim Affairs wọ́n kóra wọn jọ wọ́n wá sọ fún wọn pé àwọn debunk àwọn nǹkan tí wọ́n ṣe yìí bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé publication làwọn ṣe wọ́n tẹ ìwé ìjáde tán fún everybody káàkiri àti àwọn tó yẹ pé wọ́n mú wọn láti lórí ṣe ìwé yìí iná wọn sọ kínní kan wọ́n wá sọ pé fire on the mountain Ògbómọ̀ṣọ́ Muslim community call for urgent intervention nǹkan tí wọ́n wí nìyẹn pé fire on the mountain wọ́n dẹ́rù bà àwọn èèyàn wípé ẹ gbà wá o Ògbómọ̀ṣọ́ ti fẹ́ laná o pẹ̀lú gbogbo nǹkan tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ yìí o àwọn ilé ìwò ni wọ́n ṣe bẹ́ẹ̀ a case of crying wolf where there is none nǹkan tí àwọn bàbá wa àwọn Ògbómọ̀ṣọ́ Muslim community yẹn in tí wọ́n sọ láàrin ìgbà náà Muslim community nǹkan tí wọ́n sọ láàrin ìgbà náà ni pé people are crying for wolves where there is none wọ́n kàn lọ rí pariwo ni pé nǹkan bẹ tó jẹ́ pé kò sí nǹkan kan tí ń bẹ lórí ìjọba tó pé wọ́n kàn fẹ́ dá problem kalẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ ni náà pé okay a case of crying wolf where there is none that is lórí ìwé yẹn nínú ìwé tí mo ṣe yẹn ẹni mo ti mú jáde wípé Akíntóyè tó yẹ pé àwọn kan náà sanwó publication tó lọ rí gbé sórí ẹmọ nǹkan tá mí lórí first page àwọn déètì yẹn wà mo ti sọ déètì fún yín kẹ́ lọ rí chẹ́kẹ̀ lórí first page Tribune àti first page Guardian iná gbé kíní jáde tó gbé fọ́tò jáde débi pé wọ́n fi gbé fọ́tò kábíyèsí jáde
kẹ́lẹ́ bá a mọ̀ nígbà náà gan mú ò tí yan ìmáàmù àfi tábà gbígbá wọn ti yan ìmáàmù àfi àwọn gan ti fọwọ́ ara wọn ti yan ìmáàmù kalẹ̀ fún ìlú torí pé ìmáàmù ló kírun ìdí fún wa tó yẹ pé wọn ò fẹ́ kí ìmáàmù kó kírun ìdí fún wa. So therefore Akíntóyè àti àwọn èèyàn rẹ̀ àtàwọn bíi ta ni wọ́n lò nígbà náà tán fi ṣe publication yẹn ṣe mọ́ Bukola Badmus torí Bukola Badmus yẹn òun lọ nìkan lọ rí já mọ́sálásí nígbà tí kábíyèsí fi lọ rí fi òfin sí pé ẹ lọ rí tí mọ́sálásí kan lọ rí yanjú kíní nínú ilé fúngbà díẹ̀ tán bá ti yanjú rẹ̀ tán bá ti dé tó bá ti yẹ kókó náà ní kó jọ òun lọ́kọ́kọ́ mú òfin kábíyèsí pé kábíyèsí òfin kábíyèsí ò lè múlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ òun pẹ̀lú ẹnìkan tó yẹ pé òun gan wá fara pamọ́ ọ̀lẹ nínú ọ̀lẹ ni ó sì wá yà mí lẹ́nu pé àwọn ẹni ire ni wọ́n bí ó tún wá jẹ́ pé àwọn àgbàlagbà àfáà tó yẹ pé àgbàlagbà àfáà rẹ̀ ni wọ́n tọ́ ṣùgbọ́n kò rìnrìn àjò òun náà lọ́lọ́ rẹ̀ ṣe òkúnfa professor the so called professor tó lọ mú wá nílọrin tó ń pè ní Saddam òun lọ́lọ́ rẹ̀ mú àwọn ẹ̀rọ òbítíbitì tọ́lọ̀ rẹ̀ pa fún nítọ̀hún tó kọ́ láwọn ọ̀rọ̀ tó fẹ́ wá sọ sórí ìlú Ògbómọ̀ṣọ́ ìgbà wo la tó fẹ́ jáwọ́ gbogbo nọ́sẹ̀nsì yìí nínú ìlú àárán wa létí ni wípé gbogbo kinní yìí ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ sọ pé ṣé àwọn èèyàn dákẹ́ ni ṣé wọn ò kàwé ni àwọn òǹkàwé wà ńlẹ̀ ara àwọn ìwé táwọn wí fún yín náà nìyí tẹ́ bá lọ títí tẹ́ bá bá ìwé yìí lọ ẹ lọ rí báyìí nìkan tó yẹ pé nígbà tí àwọn rọ́bítà láìsí àyímọ̀ nígbà tó ṣe findings wọn nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n pín ìwé yìí káàkiri láti pé findings táwọn ṣe nìyí ó lọ sí governor's office ó lọ sọ́dọ̀ commissioner of police ó lọ sí area 11 ní Òṣogbo gbogbo tó bá yẹ kí kíní yẹn lọ gbogbo rẹ̀ lọ pẹ̀lú evidence pé ti ṣe gbogbo kíní kalẹ̀ ó fẹ́ yà yín lẹ́nu ṣé kí ló dé ṣé gbogbo àwọn ibi tí ìwé yẹn lọ nígbà náà ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ò rí ni kẹ́lẹ́ bá mọ̀ wọ́n gbé àwọn ẹnìkan dìde láti governor's office tó yẹ pé àwọn eléyìí náà wọ́n wá fakely tí wọ́n á jókòó pẹ̀lú wa l'Ógbómọ̀ṣọ́ nígbà wọn ó jókòó pẹ̀lú wa wọ́n ní Governor Ṣèyí Mákindé ló rán àwọn wá láti pé káwọn wá discuss kìíní I was so mad about it mo ní rárá I don't think this is not official tí tó bá jẹ́ pé official ni ó yẹ ká lè rí lẹ́tà tó lè sọ fún wa pé ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ o aláyàn wa bá yín o ẹnìkan báyìí tó yẹ pé yóò go into intervention lórí nǹkan tá a fẹ́ sọ ni to God be the glory afáfáfá ọmọ èèyàn rẹ ni ọmọ àgbàlagbà èèyàn nílùú Ìbàdàn ni àmọ́ lórí kíní ní ìsìn òun náà dẹ̀ ti ń fara pamọ́ káàkiri torí pé mo mọ kíní kan pé kò sẹ́ni tó fara nu Yunusa tí ìyá fífara nù tí kò ní jẹ tó yẹ pé lọ́jọ́ iwájú tá ò ní padà rí nǹkan kan tá a fẹ́ sọ lórí onítàn kí ni mo fẹ́ fà jáde fún yín nígbà náà ìgbà tó fa lọ tó fa bọ́ ńgbà tá a ti lọ wájú tá a ti lọ bọ̀ ó padà sọ fún wa pé òun lòun wá jíṣẹ́ ara òun o kì í ṣe wípé bóyá state governor kọ́ ló ràn òun ní iṣẹ́ yìí àwọn lágbájá báyìí àti tàmọ̀dù báyìí nínú àwọn ọlọ́lá ẹni nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà láwọn náà ní káwọn wá sọ nǹkan táwọn wá sọ yìí láti pé kọ́yá káwọn lè bà wá fún wa ní irú àlàáfíà torí pé ká lè bá a sára ìjọ tí arákùnrin yìí dé tó wá sọ kíní ẹ̀ pé wọ́n wá ọ̀rọ̀ àlàáfíà fún wa nílùú Ògbómọ̀ṣọ́ ọjọ́ kejì gangan inú wọn na bàbá ilé ayé lára ní mọ́sálásí tó fi di pé wọ́n gba kóòtù lọ so kì í ṣe pé bóyá Ògbómọ̀ṣọ́ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ìyẹn tí ń jẹ́ gbànújọ ọkàn fún mi tí ń sì ń dùn mí jù tí ń sì ń dùn ọ̀pọ̀lọpọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹni pé nínú ìwé ẹ̀ mo ní after his demise lẹ́yìn ikú bàbá wa Ṣọ̀ún àná ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta kábíyèsí came on board and immediately hit the ground running as far as development is concerned with his 25 years agenda bí wọ́n ti ṣe dé báyìí gbára màbá ti bẹ̀rẹ̀ sí mọ́ sọ̀rọ̀ lórí 25 years agenda wọn ìwé yìí ti pẹ́ o kì í ṣe pé ní ìsìn tàbí bẹ̀rẹ̀ sí mọ́ launch ẹ̀ lẹ́mọ̀ pé lọ́ba ní kàlọ́rì seize opportunity eléyìí nínú ẹ bá wo déètì ẹ̀ déètì tó ti pẹ́ ni kì í ṣe pé ní ìsìn but one of the things tí baba he also promised us 3 things baba promise wa ní nǹkan mẹ́ta justice equity and fairness orí rẹ̀ la dúró sí justice equity and fairness ẹ̀ tó dókòó lé lórí pé ká ṣe tí ń jòdòdó ká sì ṣe ìdájọ́ lórí òdodo ká sì gbé ẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ ká mọ́ sí rẹ̀ jẹ lórí gbogbo tí wọ́n ṣe láti pé ká sì tún jẹ́ pé àwọn tí ó ní àkómára lórí ìrìn àjò tó jẹ́ pé ọ̀rọ̀ ara yóò fi yíra wa ní bàbá gbé kalẹ̀ wọn ò gbé ọ̀rọ̀ ẹ̀sìn mi wá wọn ò gbé ti Christianity wá wọn ò gbé ti wípé ilé yìí ni mo fẹ́ràn àbílẹ̀ ìgbọ́ àwọn gan náà ní problem tí wọ́n nígbà náà nà ó bàbá wa Ṣọ̀ún nígbà náà bá tá à ń fi yìí àwọn náà ní problem tí wọ́n náà nínú ìdílé wọn táwọn kan sọ pé selection wọn tó ṣe ó wrong àbí he went to the court nígbà táwọn tó ń sì lọ sí court nígbà tó yẹ pé ọjọ́ court ṣe kíní kò ṣe ká wọ́n sọ pé wọ́n wà lórí àpèrè náà ti ń take decision tí ò ṣe láwọn lórí nínú ìlú
The next thing he did is he fly out. wọ́n lọ sílùú èbó wọ́n lọ lè fara fúnra wọn nísìnyí láti pé kí kẹjọ kọ́ máa lọ bọ́jọ́ kéèsì bá ti dé wọ́n ó dé wọ́n wà lára tó fi gbẹ̀ tó fi ṣe gbogbo kéèsì tí bàbá fi padà jáwé olúborí lórí nǹkan tá à ń sọ yìí. ṣé àwọn eléyìí wọ́n sọ̀kalẹ̀ lórí ibẹ̀ láti pé kálíbà àgbádùn ẹjọ́ tá a fẹ́ ṣe, but instead ṣebí lórí ìrẹ́ náà tó jókòó sí tán pé ibẹ̀ náà tó ti gbé ti ń yanra wọn lóye kìnnìkan of Ògbómọ̀ṣọ́ land. You can just imagine Ṣọ̀ún wà láyé ọlọ́ọ̀bù ní tipa Ṣọ̀ún ní ìsìn bí Ṣọ̀ún àná ṣe wà lórí ìjókòó nìyẹn tí wọ́n fi ń fọwọ́ ara wọn tán fi lọ wọn tiẹ̀ tó bẹ́ẹ̀ tán fi ń fọwọ́ ara wọn fi lọ rè yí ìwé láwọn tí wọ́n lò láti pé kán yí ìwé wọn ò lè fọwọ́ ara wọn fi ẹnìkankan jẹ irú àwọn oyè tán ti fi jẹ látẹ̀yìn mọ́ tó tún wá jẹ́ pé ti Ògbómọ̀ṣọ́ land ẹ tún wá ní confidence pé ti Ògbómọ̀ṣọ́ land lè tó yẹ pé alọ́ba tí ń control gbogbo rẹ̀ ẹ̀yin wá lẹ́yìn fi kíní kan àdínní of Ògbómọ̀ṣọ́ land ilẹ̀ yín fi ń jẹ. It's a slap on the face. Bàbá yóò sì fún ọ̀dẹ̀ ló bẹ̀ torí tán bá lò bẹ̀ any approach tí bàbá bá mú wá nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ mú wá òun náà ni pé Christian ni kò mọ bá ti ṣiṣẹ́ láàrin àwọn mùsùlùmí ó fẹ́ dá wàhálà sílẹ̀. So kí ni nǹkan tó fẹ́ fà jáde ni pé kí ni ẹ̀bi kábíyèsí lórí nǹkan tí à ń bá lọ yìí lórí àti pé ká wá àlàáfíà fún Ògbómọ̀ṣọ́ kílẹ̀ wọn bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ orí burúkú wò lẹ̀ wọn bẹ̀ kálẹ̀ káàkiri pẹ̀lú nǹkan tẹ́ tàn sọ́tọ́ wọn lẹ́yìn nísìn ọ̀tẹ́ bá tẹ̀ sọ pé ń bẹ̀bẹ̀ yìí tẹ́ mọ́ múnú bí mi ni ẹ̀bẹ̀ yẹn gan ló tẹ́ múnú bí mi tó yẹ kó kò jẹ́ kí n lè kó ní online lórí ọ̀rọ̀ yín. There are other things to discuss now. Immorality ti ń lọ láàrin Yorùbá, immorality ti ń lọ láàrin ara wa síra wa, immorality ti ń lọ ní Nàìjíríà. Ṣé kò tó nǹkan tẹ́ ẹ lè ṣe content lé lórí tẹ́ ẹ lè sọ̀rọ̀ lé lórí ni? Àwọn ọlọ́pàá ń pààyàn anyhow, àwọn olóṣèlú wọ́n kówó òlu jẹ anyhow ṣé gbogbo afẹ́yàn gọ́vnà ẹ wo kan tí ń ṣẹlẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ àti tí ń ṣẹlẹ̀ nìbàdàn lágbájá náà jẹ gọ́vnà tàmọ̀dọ̀kẹ́ ọ̀jẹ̀ gọ́vnà àwọn kan torí ọ̀rọ̀ Yunusa ìwọ mọ̀ bọ̀ wá tọ́wọ́ mọ̀ bọ̀ wá nígbà tí wọ́n parí rẹ̀ gbogbo ariwo tó ń pa l'Ógbómọ̀ṣọ́ ní ìsìn àṣì agbára wọn bọ̀ ọ̀tí ẹ̀dájà wà láti ní ìlú Ògbómọ̀ṣọ́ gan agbára wọn kò dé àjà wà tàbí sọ pé báwọn ṣe ṣẹjọ́ lọ fún gọ́wọ́ èmi ò kúkú I'm not dealing with any politician but anything tó bá fẹ́ da ìlú tó bá fẹ́ affect ìlú I am going to talk and nobody can stop me from doing that because this is a free world and ní access right because so anything tó bá fẹ́ sọ lópin ìgbà tí ọba ti lè contradict nǹkan tí máa ń ṣẹlẹ̀ nílùú láti gbà fẹ́ put ìlú right. So kí ni nǹkan tí kábíyèsí wá sọ tó jù lórí pé ká lọ rí sínú ilé ká lọ rí tó ọ̀rọ̀ ara wọn nígbà tí fẹ́ tó nínú ilé mo á fẹ́ fi dá yín lójú wípé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó kọjá bẹ́ẹ̀ ti ṣe pé we are dealing with mafias torí pé nínú kíní contribution wa ta sí mi this article was written by Tribune reporter àwọn nǹkan tí mo sọ yìí Tribune reporter ló kọ nǹkan kan tó kọ nípa Ògbómọ̀ṣọ́ kábíyèsí ní ọ̀dá ọ̀fẹ́ dàlù sí méjì that was September 20th 2024 ìní wọ́n kọ lórí ẹni reporter tó sì kọ orúkọ rẹ̀ ń jẹ́ Biola Azeez ìlókọ. So we have all these things lọ́wọ́. I have all these things because it's something that is being written. Like I said, mi ò bá tọrọ mi ò bá sísì owó mi ni mo fi ṣe gbogbo kíní tí mo tẹ tí mo ṣe tí mo gbé jáde kì í ṣe pé nìkan ló fún mi lówó tí mo fi ṣe research mi tí mo fi ṣe kíní and I'm still telling anybody that is ready that is interested tó bá request fún màá fún pé kó lè bá a ká látòkè délẹ̀ kí ló dé a ní screening committee lórí ọ̀rọ̀ yìí mọ́ nígbà tá a ní screening committee ìbò ni wọ́n bọ́rọ̀ àwọn screening committee dé nínú àwọn tọ́lọ̀ rèé jẹ́rìí èké ní kóòtù nínú wọn náà ni Abdulaziz tó yẹ pé òun gan-an náà ó wà nínú committee tí Alhaji Mikael Muhammad Bello tóun náà wà tóun jẹ́ aṣojú mùsùlùmí òun náà wà nínú committee tó ń yan ọ̀rọ̀ Yunusa nígbà náà Alhaji Abdulrazak Bello tí ń ṣe balógun ìlú Ògbómọ̀ṣọ́ Abdulrasheed nígbà náà lọ́jọ́ náà he was just a member tó wá lọ sí kóòtù tó bẹ̀rẹ̀ sí mọ́ sọ lọ bla 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 tó ní nǹkan tó fẹ́ mọ́ sọ ni iná ló jẹ́ kán gbé Kùránì fún tó lóun lè lu Kùránì tí wọ́n náà tí wọ́n sọ pé ní pé òun ní chairman committee lórí nǹkan tó fẹ́ ṣe láì pẹ̀lú he was just a member but nígbà tó ń bẹ tán lórí set up committee lórí àyímọ̀ he is still a member there to go and investigate what is going on so ẹ̀yin èèyàn kẹ́ mọ́ lérò pé bóyá dákẹ́ ni kò síbi kankan tí Ògbómọ̀ṣọ́ pé ti dákẹ́ lórí ọ̀rọ̀ yìí pàápàá àgbogbo àwọn tó ń dà dúró nígbà tó ti rí bí tí kinní yìí ń lọ wọ́n ti tèmi sáré bẹ̀rẹ̀ sí mọ mórí pamọ́ àwọn bíi Akíntóyè àwọn bíi Bukola wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ forí pamọ́ gbogbo àwọn tó ń lọ rí pé Saddam wá láti Ìlọrin pé kọ́ wọ́n forí pamọ́
wọn lè jáde ká máa sọ̀rọ̀, but àwọn olówó yẹn they have the money to give this man today to give another man tomorrow. Iná fi ń ṣe kálẹ̀ káàkiri. Mo fẹ́ kí n bí gbogbo yín léèrè nígbà tó lọ kí ní fi bẹ̀rẹ̀ tó bá yá mo fẹ́ kọ líìsì àwọn bloggers àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́ lórí Ògbómọ̀ṣọ́ ó sì pọ̀ nínú kíní. Mo fẹ́ kọ líìsì wọn jáde fún yín kẹ́ wá kájọ wá bira wa léèrè pé mélòó ni wọn ló kù ní sí online. Ẹ jẹ́ ká bira wa léèrè pé mélòó nínú wọn ló kù online. Some of them did not have all the support that they need láti pé kí wọ́n fi bá ìrìn àjò yìí lọ. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ táwọn náà ń takú pé ẹ dákun gbogbo nǹkan tẹ́ bá lè ṣe láti pé kẹ́ fi support wa tẹ́ táwọn sọ. They could not get all the support, nobody supporting. Àwọn míì dẹ̀ nínú wọ́n lérò pé owó tó ń fa àwọn owó táwọn máa jẹ lọ ni. Owó àkọ́kọ́ tán di kọ́kọ́ tí wọ́n tán fi ti tù wọ́n lójú 150,000 naira àbí 250,000 naira tán ti tù wọ́n lójú. Wọ́n rò pé àwọn ọmọ rí gbà lọ ni. Nígbà wọ́n ti gbà tán ti lè dé kí wọ́n ti lè sọ̀rọ̀ against ìlú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọ̀yà fún wọn ní mi ìmọ̀. Bóò ni wọ́n fi fẹ́ ṣe tí wọ́n fẹ́ sọ pé àwọn sọ nǹkan táwọn sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ni. So they are ready to put in their money anywhere láti pé kán lè bá short gbogbo ẹnu àwọn ìtàn bá fẹ́ wọn short nígbà náà. Irú project underground project wọn ni wọn ò ṣe in order to keep people short nílùú Ògbómọ̀ṣọ́. Wọ́n gbé project ìdílé àwọn onídìílé, wọ́n fáwọn ẹlòmíì ní scholarship, wọ́n fáwọn ẹlòmíì ní salary, àwọn kan wà lórí salary up till now. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan tá fẹ́ gain pẹ̀lú nǹkan tó wà nílẹ̀. That is one of the problems táwọn fi bira wa léèrè ní Nàìjíríà pé tá máa sọ pé Boko Haram kíní kankan Boko Haram tó ń pé wọ́n sọ pé Boko Haram ní ìbọn tán gbé dání ta lọ́kọ́ wọn bọ́n ṣe ń lò wọ́n sì ní haram ní ìmọ̀ lọ́dọ̀ wọn. Tó bá wá jẹ́ pé wọ́n sọ pé àwọn mùsùlùmí náà wọ́n ń para wọn kí ló fà tán fi lọ rí àtàkì àwọn èèyàn nínú mọ́sálásí nínú oṣù àwẹ̀. Ṣé mùsùlùmí náà ló tún lọ sí lẹ́yìn lẹ́fì mọ̀ pé àwọn tó ní motive míì lọ́tọ̀ nínú ọkàn wọn ni wọ́n ṣe tán ṣe yìí. Bẹ́ẹ̀ náà la ṣe nílùú Ògbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ náà la ṣe ráwọn tó ń kún wọn lọ́wọ́ láti wọ́n fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olówó tán ṣe ogun tán fẹ́ ṣe ń gbà náà ìgbà torúkọ wọn fẹ́ mọ bàjẹ́ nísìn ṣe máa náà lórí mú àwọn faceless bloggers jáde nísìn tí wọn ò lè jáde lórí YouTube láti sọ̀rọ̀ kan gbójú wọn jáde wọn gbójú pamọ́ ní fún wọn sọ pé ẹ mọ́ bọ́ àwọn bàbá wa wọn náwó sójú ẹ̀sìn. Bẹ́ẹ̀ náà làwọn tá à ń ṣe l'Ógbómọ̀ṣọ́ náà ti ṣe lágbájá náwó sójú ẹ̀sìn tábàpì lọ́ba níkà wàláì tí ẹ bá yẹ ká mọ dákẹ́ kò tí ì sẹ́ni tó ti náwó ru lágbájá nílùú yìí o ó yẹ ká mọ ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ wọn ẹ jẹ́ ká mọ ṣàánú wọn ké afẹ́ ṣàánú wọn kí ló dé táwọn náà lè bọ́ kó níbi tí kò dáa, kí ló dé tí wọ́n fi lè gbé ọwọ́ kúrò níbi tí kò dáa. So pẹ̀lú ògo Ọlọ́run ní omi tí a bá ṣe mo fẹ́ gbé kíwé yìí kó jáde comprehensively láti pé kí àwọn tó bá ní ẹ̀mí àti lè kà kí n fún wọn tó bá ti béèrè fún gẹ́gẹ́ bí mo ti ṣe wí. Anybody tó bá fẹ́ pè mí lórí WhatsApp call mi lórí nọ́mbà yìí for now wọ́n kọ́kọ́ ṣe sùúrù náà kan tó lè pè mí ọ̀fẹ́ tó nǹkan bí jọ Thursday or Friday kẹ́ tó lè ṣe because for one reason or the other something is going on. So pẹ̀lú ògo Ọlọ́run tá a bá ti yanjú rẹ̀ ní within that period so ẹ ó lè pè sórí WhatsApp mi nígbà náà sórí nọ́mbà yìí ẹ lè pè sígbà náà pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá ti ń pè àbí tẹ́ bá ti send me those documents máa lè send ẹ̀ sí yín ẹ̀yin náà lè wò torí pé kí ni tẹ́ ẹ bá wò dáadáa àwọn gbogbo nǹkan tá à ń ṣe yìí àwọn eléwo nílé ayé lára tó wà lórí ìjókòó nígbà tó fi kọ ìwé alákọ̀ọ́kọ́ lórí Yunusa wípé Yunusa kì í sọmọ Ògbómọ̀ṣọ́ dépòdépò ọmọ lórí ayé lára àwọn ta ni wọ́n kọ̀wé sí àwọn ta ni èmi yìí Zubairu Muhammed Taofik ni mo kọ̀wé sí nígbà náà mo kọ sí Sonwin Council mo kọ fún Imam Council mo kọ sí Special Committee on Islamic Affairs mo tún kọ sí League of Imam and Alfas Ògbómọ̀ṣọ́. Ṣé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ò lágbá àwọn tí mo kọ̀wé sí nìyẹn o kẹ́ pé mo kàn déédéé bọ́ síta mo bẹ̀rẹ̀ sí mo pariwo sí àwọn eléyìí náà sí wọn ò ní làákàyè ni. I wrote to Sonwin Council, I wrote to Imam Council, I wrote to Special Committee on Islamic Affairs of Ògbómọ̀ṣọ́ land and I still wrote to League of Imams and Alfas. The first letter was September 3rd, 2023. Kó tó di pé àwa púṣẹ̀ títí tá bẹ̀rẹ̀ sí mọ́ ti tá fi débi tá dé yìí kí ni kan tó fẹ́ fà jáde fún gbogbo wa níbi inú that is result àwọn lẹ́tà tó ń tọ́ jáde ní 2023 nìyẹn. Ìwé àwọn tọ̀hún àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ ní 2021 ni mo ti bẹ̀rẹ̀ sí mọ́ kọ́ 2022 ó bẹ̀rẹ̀ sí mọ́ gbóná 2023 àtúnyẹ̀sẹ̀ tó kọ àwọn míì ní gbogbo orúwé ti jáde láti gbé kálíbà follow gbogbo àwọn eléyìí náà láti kọ gbogbo orúwé láti fún wọn kẹ mọ́ lérò wípé bóyá adákẹ́ àbí pé à ń jíjẹ ẹ̀bi àwa fẹ́ bí wọ́n léèrè gbogbo wọn pátápátá ṣé wọ́n fẹ́ sọ wípé wọn ò rí àwọn lẹ́tà wa ni. Àwọn kọmitì tó jókòó lórí ọ̀rọ̀ yìí gbogbo orúkọ gbogbo wọn ní níbí tẹ́mọ́tì Abdulrasheed tí mo wí nísìn
gbogbo àwọn committee ẹ̀ pátápátá they are 11 in number, orúkọ gbogbo wọn ní níbí. Wọ́n dẹ̀ sí gbogbo finance náà fẹ́ ṣe lórí rẹ̀. Ìgbò la fẹ́ ṣe ilé ìra Yunusa gbogbo àwọn tó ń lọ iṣẹ́ dé tòrùtòrù ni wọ́n rẹ̀. The best we could just do is to throw in the towel. Mọ́tò kọ́rọ̀ rẹ̀ kó lọ rí dàbí ti ọ̀rọ̀ Portable tó lọ rí gbẹ́kẹ̀lé àwọn Ṣàngó eégún kankan tí ń janu nígbà tí ọwọ́ ẹ̀ṣẹ̀ tó bà àwọn èèyàn rẹ̀ sọ pé kó dìde gan ó mú wọn lọ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ o. Má jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó di ti Portable lórí tí wọ́n fẹ́ kọ́ lọ rí mọ̀ pé ọwọ́ ti wá gùn aláwọn evidences tó gùn ibi tó dúró sí náà bá ṣe mọ rọlù ẹni ẹ̀ mọ́ ṣe rọlù Portable tó bá tún ti wá máa mọ fẹ́ ní upper court ọmọ yìí 360 degree lójú kan náà ni nígbà tó bá lọ. Just go inside that court and see àwọn tó ń sáré pé kí àwọn fẹ́ mọ bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri. Let me see bó o ṣe lè ṣe báwo ni Yunusa kí ló fẹ́ lò kí ló fẹ́ mú kí ló fẹ́ kó sára oúnjẹ wo ló fẹ́ gbé tíra wo ló fẹ́ gbé kárí kí ló fẹ́ gbé sára tó fi fẹ́ ṣe tó fi sọ pé àwọn godfathers rẹ̀ ló ń fi ní wọnú court. Kò sí ẹ̀ka gbogbo nǹkan tẹ́ ń ṣe òkú ọmọ lẹ́gbẹ́ dání òkú ọmọ lẹ́gbẹ́ dání tán kí pẹ́ bá rí kọ́mọ òkú ọmọ ní tó bá yá yóò rùn jáde. So the best you can just do now ẹ tètè ṣe bí ti ọmọ Ọlálọ́mí ẹ tètè ṣe bí ti Portable throw in the towel and you get the honour. But tó bá yẹ jẹ́ pé court náà ti parí rẹ̀ you go to jail o. Torí somebody like me will still sue you. Somebody like me will still sue you. Ìsìn ní sùúrù rẹ nìkan àwọn mẹ́ta kan bẹ tí máa join mi. Èmi ò tí ì dárúkọ o àmọ́ àwọn mẹ́ta yẹn confam tí ẹnu mi ò bá sí ibi àwọn mẹ́ta yìí ó confam tí máa join ní mọ́ ẹ̀ mo bá fẹ́ pé ẹlẹ́jọ́ tó wá pé kóòtù náà ti parí ọ̀rọ̀ yìí o I am going to file my own case against you for putting us where you putting us. Torí máa fẹ́ kó o mọ̀ wípé àwùgọ̀ ló gbọ́mọ̀ sọ àwa náà a ka ọgbọ́n orí wa báwa náà bá tiẹ̀ kàwé àwa náà mọ̀ díẹ̀ nínú òfin so we've learned it more. Ìwọ ló ti ká tó mọ nǹkan mi à ń ká àwọn òwe mi online tí ló nǹkan báyìí bá ṣẹlẹ̀ gbóò la ṣe lè ṣe tá a fi lè jẹ̀bi gbogbo ẹ̀ náà làwa ń kà. I must tell you the truth and nothing but the truth. Mo fi Ọlọ́run ọba tí mo ń sin mo fi búra fún ẹ. Once you lose that case in court immediately you lose less than 48 hours màá gbé ìsọmọ wá fún ẹ láti court màá pè é lẹ́jọ́ màá sì join àwọn mẹ́ta kan confam ni àwọn mẹ́ta yẹn kò sí tí ń wí pé kí n má join wọn mọ́nú case. Màá pa òwe kékeré kan tó bá yí oyè tó bá sì yá àwọn tó bá wà pẹ̀lú rẹ̀ kan wà pẹ̀lú rẹ̀ ìmí gíngíní létí àwẹ̀ ògbẹ́gìrì tí ojú bá kúrò ń bẹ ọkàn kò lè kúrò ń bẹ. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.